ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Tó bá jẹ́ èní ní ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá hit subscribe button yẹn, ẹ̀yin náà subscribe sí bíbá yìí kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn àwọn àtúpalẹ̀ tá à ń mú wá. Àtúpalẹ̀ sinimá là ń mú wá bíbá yìí o, nípa sinimá tá a ti wò, èyí tó ẹ̀ṣẹ̀ jáde, èyí tó ń bọ̀ lọ́nà, tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́, òun la máa mú wá. Kí ni ìta wa mú wá lónìí? Ẹnìkejì rédò mi dòre ẹnìkejì mi, eléyìí tí ń ṣò lórí Yorùbá Village báyìí. Iṣẹ́ ńlá ni o, iṣẹ́ baba iṣẹ́. Ẹbí tẹ́yìn náà bá wò ó lẹ lè mọ irú iṣẹ́ tí ó jẹ́. Gbogbo àwọn òṣèré tí wọ́n kópa nínú ẹnìkejì mi, gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ gidi. Ṣé ẹ rí sinimá ẹnìkejì mi yìí? Ó kún fún ẹ̀kọ́, deep emotion, suspense and strong moral lesson. Ẹ̀kọ́ tẹ́ ẹ máa rí kọ́ńbẹ̀, ó ní agbára. Yoruba Village TV, ibẹ̀ lẹ́ẹ̀ ti rí wò lórí YouTube. Tẹ́ ẹ bá wo ẹnìkejì mi níbòmíì, ẹ̀dá sinimá ni o, ìyẹn ò dẹ̀ tọ̀nà. Èmi ò ní gbà yín mọ̀ràn kẹ́ ẹ lọ wo ẹ̀dá sinimá. Ẹ lọ wo ẹnìkejì mi lónìí lórí Yoruba Village TV lórí YouTube. Àwọn èèyàn ṣiṣẹ́ gan-an, gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ àkọ́ṣẹ́ ni wọ́n ṣe. Ṣáfẹ́ sọ nípa Lanre Adediwura. Lanre Adediwura, gbogbo iṣẹ́ tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ wo, nípẹ́ fi orúkọ ọkùnrin yìí sórúkọ àwọn akọni o, nídìí ṣe eré orí ìtàgé. Lanre Adediwura, Olufunke Opasanya, Kayode Pelumi, Arinaja, Yahoo babaláwo, gbogbo wọn ni wọ́n ṣe. Ẹ jẹ́ kí n lọ sí comment section kí n wo àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹnìkejì mi. Kẹ́yìn náà lè ti lọ wò ó. Ṣẹ́yìn dúró de part 2 àbẹ́ẹ̀ dúró de part 2? Ṣẹ́yìn ti rí ẹnìkejì mi àbẹ́ẹ̀ tí rí? Ok, ẹ ká lọ sí comment section ká lọ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ. Tá a bá padà dé, a sọ bóyá à ń retí part 2 àbá à ń retí part 2. Ẹ kú kalẹ̀. Àìsàn tí ó máa dójú tì ni kọ́lọ́run má fi kàn wá. Ẹ̀yin náà lọ wo ẹnìkejì mi lénìí kẹ́ ẹ lè rí nǹkan tí Débọ́lá Afọlábí tó ń sọ. Ó ní the part where she pour away the water for her treatment make me cry like a baby. I really pity the mother. Àbíyamọ. Ṣùgbọ́n ẹ̀yin náà lọ wo ẹnìkejì mi kẹ́ ẹ lè mọ ẹni tó ń sọ nípa ẹ̀ dáadáa. Ẹ jẹ́ kí n tún mú tẹlòmíì. Bí àwọn olùkọ̀tàn tàbí àwọn onísinimá bá ti ń ṣe sinimá, kán máa rántí àwọn tó mọ̀ ọ́ wò. Ẹ ká gbọ́ nǹkan tí Kẹ́hìndé Abíọ́lá Ọmọlára sọ. Ó ní wow, finally out ẹnìkejì mi. What a lovely movie, I've watched it. Abiyamọ, I'm proud of you little sister, I hear you forever, amen. Náà ṣàmì o, ṣùgbọ́n ẹ̀yin náà lọ wo ẹnìkejì mi, ẹ lè mọ̀ kúlẹ̀kúlẹ̀. Ẹ̀yin náà fi kọ́mẹ̀ntì yín síbẹ̀, àwa náà máa kà jáde ń bí báyìí. Ó yá, ta ló tún wà ń bẹ̀? Ṣé ò gbàgbé pé mo sọ nípa Lanre Adediwura nígbà tí mò ń sọ nípa àwọn òṣèré tí wọ́n kópa nínú ẹnìkejì mi? Ẹ ká gbọ́ nǹkan tí Débọ̀wálé Afọlábí tó tún sọ lẹ́ẹ̀kejì. Ó ní but wait o, why is Lanre Adediwura always interpret his role like he really look like he's bedwetting? Ó ń tọ̀ọ́lé real life. I need someone to go and check him for me early in the morning. Ó tọ́ ni náà, ẹ̀yin náà ẹ lọ wo ẹnìkejì mi lénìí, ẹ máa ríṣẹ́ tí Lanre Adediwura ṣe. Ó ṣe bí ẹni pé ó ń tọ̀ọ́lé gangan, àbó ń tọ̀ọ́lé. Bọ̀dá Lanre, are you bedwetting? Ẹ̀yin náà lọ wo ẹnìkejì mi lórí Yoruba Village TV lónìí. Ibí yìí ni màá ti máa ṣẹnu dédé síbí lórí abala comment section wọn, abala àríwísí. Tàtúlẹ̀ léyìí, Abiodun Lawal ó ní congratulations to you darling friend Fọláṣadé Olufunke Opasanya, very hilarious and emotional movie, keep it up. Ẹ wo, tẹ́ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́, tẹ́ ẹ fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé, ẹ fẹ́ rí nǹkan fi ṣe òdiwọ̀n ayé yín, mo recommend ẹnìkejì sí yín lónìí o. Ẹ̀yin náà lọ wò ó lórí Yoruba Village TV. Ṣẹ́yìn wá ń retí apá kejì àbẹ́ẹ̀ retí apá kejì? Bẹ́ẹ̀ bá ń retí apá kejì, ẹ máa fi sí comment section bíbáyìí lábala àríwísí. Gbogbo àwọn òṣèré àti olùkọ̀tàn yìí náà pẹ̀lú producer wọn a máa rí kọ́mẹ̀ntì yín. Ẹ ṣé gan-an. Tó bá jẹ́ ìníjẹ́ ìgbà kọ́tẹ́yìn kọ́kọ́ rí Lẹ́yìn Ìtàgé, ẹ subscribe sí bíbáyìí náà.